bó tilẹ̀ jẹ́ pé ìbànújẹ́ ò ti bá wọn kan, wàhálà ò ti dé bá wọn kan pé so yẹ kó rí bẹ́ẹ̀. Kí là ń bínú ara wa fún? Kí là ń wá ṣubú ara wa fún? Kí ni Yorùbá ń ṣèkà ara wọn fún? Kí là fẹ́ kọ́mọlàkejì, kí là fẹ́ kí ó ayé ẹ̀ ó dáa tàbí kó wà òkè sí? Ṣé àti jẹ ẹnìkan sí yóò di tiyín lọ́wọ́ ni? Àti gòkè ẹnìkan sí ìrìn àjò ẹnìkan sí yóò di tiyín lọ́wọ́ ni? Kí ni ẹ wà nípò iwájú tí ẹ lè yọ ẹni tó wà nú àhámọ́ tí ẹ lè yọ kúrò fún, tẹ́ ẹ sì lágbára àtàṣẹ, tẹ́ ẹ ní collection tẹ́ ẹ lè ṣe? A dúpẹ́ lọ́wọ́ bàbá wa kábíyèsí ọba Abdulrasheed Adéwọ̀lú Ládọjà Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Bàbá, kò ní bàjẹ́ fún yín o. Ìgbà yín ti ń tòrò, ó ti ń dùn, kò ní kan. Àwọn ará Ìbàdàn wọ́n mọ yín. Àwa tí a tún wà ní àyíká àti àyídà, kódà tó jẹ́ gbogbo Nàìjíríà lápapọ̀, gbogbo ìran Yorùbá àti mọ yín báyìí. Ẹni dalẹ̀ àná tí irú yín bá wà nípò àwọn ọba ni, gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ láràlú bá máa yọ̀ tán bá máa jó. A dúpẹ́ lọ́wọ́ yín o. Bàbá wa Abdulrasheed Adéwọ̀lú Ládọjà, wọ́n ti yọ orúkọ olóyè Sunday Igboho kúrò ní wanted. Wọ́n ti rìnrìn yẹn, ó dẹ̀ ti rìn. Wọ́n ti sapá àti agbára wọn, Ọlọ́run dẹ̀dẹ̀ fún wọn ṣe. Àmọ́ bóyá àwọn ọba kan wà bẹ́ẹ̀ o tí wọ́n jọ kọ́wọ́ rìn sí o. Àmọ́ bóyá àwọn ọba kan wà ní abẹ́ táwọn náà ṣiṣẹ́ yẹn underground. Ṣùgbọ́n ẹni tó fojú hàn tó dẹ̀ dúró tán, ó ní bàbá wa ọba Abdulrasheed Adéwọ̀lú Ládọjà Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Wọ́n dúró tán. Àmọ́ bóyá bàbá wa Ìgbòho Sunday ṣe nǹkan kan fún yín ni o, tẹ wá fìyẹn ṣẹ̀san oore fún wọn o. Ṣùgbọ́n oore tẹ́ ẹ ṣe fún wọn yìí kò tí ì tó tí ẹ ti ṣe fún oore tí wọ́n ṣe fún yín rí, kò tí ì tó ìlàjì tẹ́yìn ti ṣe fún wọn yìí. Ẹ yọ wọn kúrò nínú àhámọ́, torí àhámọ́ sì ni kéèyàn wà kán fi kíjọba Nàìjíríà fi wọ́n tẹ̀sí orúkọ èèyàn. Àhámọ́ sì ni, kò tí ì bọ́ ń bẹ̀. Wọn ò lè tí ì ṣe tó wù wọ́n, ẹ dẹ̀ yọ wọ́n kúrò ń bẹ̀. Kò ní bàjẹ́ fún yín bàbá wa o. Kábíyèsí o Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Àmọ́ bóyá àwọn ọba kan náà bóyá wọ́n jọ ṣe o, ṣùgbọ́n títí láì láàmú dúpẹ́ lọ́wọ́ Olúbàdàn. Ẹ tún ìtàn ilẹ̀ Ìbàdàn kọ. Lákọ̀ọ́kọ́ nígbà tẹ́ kọ́kọ́ dórí oyè, ní tí ò ṣẹlẹ̀ rí ṣẹlẹ̀. Ààrẹ wá, kì í ṣe pé ààrẹ rán yẹn wá. Ààrẹ wá, ó túmọ̀ sí wípé ohun mèremère ni yóò mọ̀ ṣẹlẹ̀ ní Ìbàdàn. Bàbá, àsìkò yín tó ti ń tòrò kò ní bàjẹ́ lágbára tọlọ́run. Ọlọ́run ní kánjú mú yín lọ lágbára tọlọ́run. Bàbá wa Adéwọ̀lú Rasheed Ládọjà, a kí yín ni. Bàbá wa olóyè Sunday Igboho ní a dúpẹ́ lọ́wọ́ yín. Bí gbogbo àwa bloggers bá jáde tá a dúpẹ́, ọpẹ́ wa ò tí ì tó ń tẹ́ ẹ ti ṣe. Àwọn kan wà nípò tó yẹ kí wọ́n ti ṣe, wọ́n láṣẹ àtagbára láti bá wa ṣe, wọ́n ṣe. Ọlọ́run sì rán yín wá. Àkọ́kọ́ nìyẹn. A dúpẹ́ lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu. Ẹ wọlé ẹlẹ́ẹ̀kejì lágbára Ọlọ́run. Ẹ tiẹ̀ ti wọlé lágbára Ọlọ́run. Gbogbo tí ìran Yorùbá lágbára tọlọ́run á dìbò fún yín. Àfi ọmọ àlè Yorùbá ní òní dìbò fún yín. Ntẹ́ ẹ ṣe fún wa pẹ̀lú ẹ bá wa fi àsìkò yẹn ká wá sọ pé Yorùbá ló wà ń bẹ̀. Yorùbá àwọn àmọ́ níyà Yorùbá tó ń ṣe Yorùbá ẹgbẹ́ wọn. Kí ló dé tí wọn ò lè yọ Ìgbòho Sunday kúrò ní wanted? Bàbá wa wọ́n bá yín sọ̀rọ̀, ẹ̀dẹ̀ gbọ́, ẹ̀dẹ̀ yọ orúkọ Sunday Igboho kúrò ní wanted. A dúpẹ́ lọ́wọ́ yín o bàbá wa Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ọlọ́run ní jọ̀ọ́ bàjẹ́ fún yín. Ẹ wọlé ẹlẹ́ẹ̀kejì lágbára tọlọ́run. Ikú ò ní pa yín. Ẹ̀yin lẹ́ni ẹ wọlé èyí tẹ́ ẹ ṣe yìí, àwa ti jáde báyìí. Àwa ti jáde láti máa polongo yín láì gba £1. So èyí tẹ́ ẹ ṣe yìí fún olóyè Sunday Igboho, ẹ yọ wọ́n tẹ́ olóyè Sunday Igboho ti lè rìn, inú ìbànújẹ́ ti bá wọn mí báyìí. So ìkéde tẹ́ ẹ sanwó fún o olóyè Sunday Igboho Adéníyì Adéyẹmọ, wọ́n ti yọ wanted kúrò lórúkọ wọn báyìí o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Wọ́n ti lè rìn, wọ́n á rìn, wọ́n á yan fanda. Àwọn bá wa Nàìjíríà kò ní sí inú fu àyàfu mọ́ pé bóyá àwọn kan wá wọn tàbí. A dúpẹ́ o, a dúpẹ́ o,
àdúpẹ́ o tó kò jẹ́ bó ṣe jẹ́ kò jẹ́ bó ṣe lóun ó jẹ́ kákan sọ fún ká sì dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ṣe gudugudu méjì yàyà mẹ́fà bàbá wa Ládọjà wọ́n ti bá wa rìnrìn àjò bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n ti gbọ́ wọ́n dẹ̀ ti yọ wọ́n tẹ̀ kó lórúkọ Sunday Igboho ìkéde ta ní ká sọ fún yín nìyẹn pé Ọlọ́run ṣeun o àwọn tí inú bàbá run kí inú máa run wọ́n o àwọn tí ẹ̀dọ̀ máa dùn kẹ́dọ̀ máa dùn wọ́n o bàbá wa Saheed Òṣùpá ẹ kú oríire o ẹ kú oríire o ẹ kú oríire o gbogbo àwa ọmọ Yorùbá tòótọ́ a kú oríire o láti polówó ọjà yín múfì yín orin yín sinimá yín fẹ́ jáde lórí ìkànnì yìí tàbí lórí àwọn rédíò tá a ti ṣètò nọ́mbà mi rè 08067109598 08067109598 Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi nọ́mbà mi nìyẹn. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ilé ẹ bá ṣàṣe lágbára ọlọ́wọ́ bá o lágbára ọlọ́wọ́ bá Ifábùkọ́lá Ifá mi ìgbèrú bàbá mi kẹpẹ́. bẹ́ẹ̀ ni o Elédùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ̀dùn àfihàn wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. àdúpẹ́ o Elédùmarè ó ṣeun ẹ̀já tó ń da ibú làmú òjò apá lọ. babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. àbá ẹ bá mi kálọ o sádọ̀rọ̀ àtàndá olórí àbọ̀là gbèsòrò débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o gbogbo ayé ló lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀ àìní iṣẹ́ gidi lọ́wọ́ ìpọ́njú ìkórira promise and fail ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́ kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ. ogun ni àìrọ́mọbí àìrọ́kọ tàbí aya rere fẹ́ oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. báwo ra rẹ̀ ràn fífi ojú kọjá nkárí wọ̀ ìdènà ní ẹnìkan kò lágbára o àyàfi ọba Ìdùmarè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣe wòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀ babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ẹ̀ ṣe o Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà ẹ̀yin náà kàn sí wọn o gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́ bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ wọ́n wà ní ìlú péjú 1 sábò Ọ̀yọ́ Aláàfin telephone 08032838630 tàbí 0705288104 ọ̀kàràkàn yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ ọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.